Epísítélì ti Paul Àpọ́stélì sí Títù, orí kìíní. Ìkíni. Paulu, ìránṣẹ́ Ọlọ́run àti àpọ́sítélì Jésù Kristi, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn àyànfẹ́ Ọlọ́run àti ìmọ̀ òtítọ́ tí ń bẹ gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run, ní ìrètí ìyè àìnípẹ̀kun sí Ọlọ́run, ẹni tí kò lè ṣèké, ti ṣe ìlérí ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Ṣùgbọ́n ní àkókò tirẹ̀, ó fi ọ̀rọ̀ rẹ̀ hàn nínú ìwàásù tí a fi lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa. Sí Títù, ọmọ mi nítòótọ́, nípa ìgbàgbọ́ tí í ṣe ti gbogbo ènìyàn, oore ọ̀fẹ́, àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Kristi Jésù olùgbàlà wa. Iṣẹ́ Títù ní Kírétè. Nítorí ìdí èyí ni mo ṣe fi ọ́ sílẹ̀ ní Kírétè, kí ìwọ kí ó lè ṣe ètò ohun tí ó kù, kí ó sì yan àwọn alàgbà ní olúkúlùkù ìlú, bí mo ti pàṣẹ fún ọ. Bí ẹnìkan bá ṣe aláìlẹ́gàn, ọkọ aya kan, tí ó ní ọmọ tí ó gbàgbọ́, tí a kò fi sùn fún wọ̀nbìà, tí mo kò sì jẹ́ alágídí. Nítorí ẹ kí bíṣọ̀bù jẹ́ aláìlẹ́gàn, bí ìríjú Ọlọ́run, kí ó má jẹ́ aṣẹ̀tinú ẹni, onínúfùfù, ọ̀mùtí, aluni, olójúkòkòrò, bí kò ṣe olùfẹ́ àlejò ṣíṣe, olùfẹ́ àwọn èèyàn rere, aláìrékọjá, olóòótọ́, ẹni mímọ́, ẹni ìwọ̀ntúnwọ̀nsì, tí ó ń di ọ̀rọ̀ títọ́ mú ṣinṣin, èyí ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́, kí òun kó lè máa gbani níyànjú nínú ẹ̀kọ́ tí ó yè kooro, kó sì lè máa dá àwọn asọ̀ròdì lẹ́bi. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágídí, àwọn asọ̀rọ̀ asán àti àwọn ẹlẹ́tàn ní ń bẹ, pàápàá àwọn tí ìkọlà, àwọn tí a kò lè ṣàìpa lé ẹnu mọ́, nítorí tí wọ́n ń da odidi agbo ilé rú, tí wọ́n ń kọ́ni ní ohun tí kò yẹ nítorí èrè àìtọ́. Ọ̀kan nínú wọn, àní wòlíì, àwọn tìkára wọn, wípé èké ni àwọn ará Kérétè nígbà gbogbo, ẹranko búburú, ọ̀lẹ, alájẹkì. Òtítọ́ lé ẹ̀rí yìí. Nítorí náà, bá wọn wí gidigidi, kí wọn kí ó lè yè kúrò ní ìgbàgbọ́, kí wọn má ṣe fi yè sí ìtàn lásán sí àwọn Júù àti òfin àwọn èèyàn tí wọ́n yí padà kúrò nínú òtítọ́. Ohun gbogbo ni ó mọ́ fún àwọn ẹni tí ó mọ́, ṣùgbọ́n fún àwọn tí a sọ di ẹlẹ́gbin àti àwọn aláìgbàgbọ́, kò sí ohun tí ó mọ́, ṣùgbọ́n àti inú àti èrè ọkàn wọn lé a sọ di ẹ̀gbin. Wọ́n jẹ́wọ́ pé wọ́n mọ Ọlọ́run, ṣùgbọ́n nípa iṣẹ́ wọ́n ń sẹ́, wọ́n jẹ́ ẹni ìríra àti aláìgbọ́ràn, àti ní ti iṣẹ́ rere gbogbo, aláìníláárí. Títù, orí kejì. Ẹ̀kọ́ tí ó yè kooro. Ṣùgbọ́n ìwọ máa sọ ohun tí ó yẹ sí ẹ̀kọ́ tí ó yè kooro. Kí àwọn àgbà ọkùnrin jẹ́ ẹni ìwọ̀ntúnwọ̀nsì, ẹni ọ̀wọ̀, aláìrékọjá, ẹni tí ó yè kooro ní ìgbàgbọ́, ní ìfẹ́, ní sùúrù. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí àwọn àgbà obìnrin jẹ́ ẹni ọ̀wọ̀, ní ìwà, kí wọ́n má jẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn tàbí ọ̀mùtí, bí kò ṣe olùkọ́ni ní ohun rere. Kí wọn kí ó lè tó àwọn ọ̀dọ́mọbìnrin láti fẹ́ràn àwọn ọkọ wọn, láti fẹ́ràn àwọn ọmọ wọn, láti jẹ́ aláìrékọjá, mímọ́, òṣìṣẹ́ nílé, ẹni rere, àwọn tí ń tẹríba fún àwọn ọkọ wọn, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó má ṣe di ìsọ̀ròdì sí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí o gba àwọn ọ̀dọ́mọkùnrin níyànjú láti jẹ́ aláìrékọjá. Nínú ohun gbogbo, máa fi ara rẹ hàn lé àpẹẹrẹ iṣẹ́ rere. Nínú ẹ̀kọ́, máa fi àìṣèbàjẹ́ hàn, ìwà àgbà, ọ̀rọ̀ tí ó yè kooro, tí a kò lè dá lẹ́bi, kí ojú kí ó sì ti àwọn ẹni tí ń ṣòdì, lé àìní ohun búburú kan láti wí sí wa. Gba àwọn ọmọ ọ̀dọ̀ níyànjú láti máa tẹríba fún àwọn olúwa wọn, kí wọn kí ó máa ṣe ohun tí ó wù wọ́n nínú ohun gbogbo, kí wọn kí ó má gbó wọn lóhùn, kí wọn kí ó má ṣe ìrẹ́jẹ, ṣùgbọ́n kí wọn kí ó máa fi ìwà òtítọ́ rere gbogbo hàn, kí wọn kí ó lè máa ṣe ẹ̀kọ́ Ọlọ́run olùgbàlà wa lé ọ̀ṣọ́ nínú ohun gbogbo. Nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí mú ìgbàlà fún gbogbo èèyàn wá ti farahàn. Ó ń kọ́ wa pé kí a sẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kùfẹ́ ayé, kí a sì máa wà lé àìrékọjá, lé òdodo àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí, kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi, àti olùgbàlà wa Jésù Kristi, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn èèyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun tìkára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Nǹkan wọ̀nyí ni kí ìwọ kí ó máa sọ, kí o sì máa gbani níyànjú
kí o sì máa fi àṣẹ gbogbo bá ni wí. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gàn ọ́. Títù orí 3. Ìlànà nípa ìwà tí ó dára. Máa rán wọn létí láti máa tẹríba fún àwọn ìjòyè àti fún àwọn aláṣẹ, láti máa gbọ́ tiwọn àti láti máa múra sílẹ̀ sí iṣẹ́ rere gbogbo. Kí wọ́n má sọ̀rọ̀ ẹnikẹ́ni ní ibi, kí wọ́n má jẹ́ oníjà, bí kò ṣe ẹni pẹ̀lẹ́. Kí wọ́n máa fi ìwà tútù gbogbo hàn sí gbogbo ènìyàn. Nítorí àwa pẹ̀lú ti jẹ́ wèrè nígbà kan rí, aláìgbọ́ràn, aṣáko, ẹni tí ń sin onírúurú, ìfẹ́kùfẹ́, àti adùn ayé. A wà nínú àrankàn àti ìlara, a jẹ́ ní ìríra, àti níkórìíra àwọn ọmọnìkejì wa. Ṣùgbọ́n nígbà tí ìṣe Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí èèyàn farahàn, kì í ṣe nípa iṣẹ́ tí àwa ń ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ ló gbà wá là nípa ìwẹ̀nùmọ́ àtúnbí àti sọ di titun ẹ̀mí mímọ́, tí ó dà sí wa lórí lọ́pọ̀lọpọ̀ nípasẹ̀ Jésù Kristi olùgbàlà wa, kí a lè dá wa láre nípa oore-ọ̀fẹ́ rẹ̀, kí a sì lè sọ wá di ajogún gẹ́gẹ́ bí ìrètí ìyè àìnípẹ̀kun. Òtítọ́ lé ọ̀rọ̀ náà. Èmi ti fẹ́ kí ìwọ kí ó tẹnu mọ́ nǹkan wọ̀nyí gidigidi, kí àwọn tí ó gba Ọlọ́run gbọ́ lè máa tọ́jú àti ṣe iṣẹ́ rere. Nǹkan wọ̀nyí dára, wọ́n sì ṣe àǹfààní fún ènìyàn. Ṣùgbọ́n yà kúrò ní ìbéèrè wèrè àti ìtẹ̀yìnrán àti ìjiyàn àti ìjà nípa ti òfin, nítorí pé aláìlérè àti asán ni wọ́n. Ẹni tí ó bá ṣe aládàámọ̀ lẹ́yìn ìkìlọ̀ kíní àti ìkejì, kọ̀ ọ́, kí ó mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ti yapa, ó sì ṣẹ̀, ó dá ara rẹ̀ lẹ́bi. Gbólóhùn ìparí. Nígbà tí mo bá rán Atẹ́mà sí ọ, tàbí Tíkíkù, yára tọ̀ mí wá ní Níkópólì, nítorí ibẹ̀ ni mo ti pinnu láti lo àkókò òtútù. Pèsè dáradára fún Sẹ́mà amòfin àti Àpólò lé ọ̀nà àjò wọn, kí ohunkóhun má ṣe kù wọ́n kù. Kí àwọn èèyàn wa pẹ̀lú sì kọ́ láti máa ṣe iṣẹ́ rere fún ohun tí a kò lè ṣe aláìní, kí wọn kí ó má bàa jẹ́ aláìléso. Gbogbo àwọn tí ń bẹ lọ́dọ̀ mi kí ọ, kí àwọn tí ó fẹ́ nínú ìgbàgbọ́, kí oore-ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmín.